Salamu alaikum gbogbo lé Ilerioluwa mò ń jẹ́ Ajá Khadijatu Ìbà Fáláhùsátì tó dá mi sáyé tó fún mi ní mímọ̀ pẹ̀lú ọgbọ́n inú tí mo fi ń kọrin mo ṣe bára iwájú tí mo bá nídìí orin ẹjọ́ ojú mi ṣe tó rárá ọ̀tọ̀ mo mú wá ọ̀rọ̀ Ádámọ̀ mo fẹ́ wí ẹ máa bá mi bọ̀ wá. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yẹn kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yìí kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yẹn kò ní pẹ́ dà kísà ipò ayé tó wà yẹn ó padà kúrò ṣùgbọ́n tipẹ́ nìkan ló dìde kí wọ́n tó jókòó ń bẹ ó lè pẹ́ ó lè yá ó padà kúrò ọmọ Ádámọ̀ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yìí kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ ò sì fura. Khadija Alájọkẹ́ Ilerioluwa ò di multi-talent lady táwọn ayé ń wí gbogbo alágbára lé ayé ẹ̀sùn mọ́ bí òun wá fetí gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu Khadija ṣẹ̀rántí ìtàn àdó tátakóró wọ̀nú ẹ̀ kò lè mọ́mọ́ rẹ̀ wọ́ mo ṣe bẹ́ẹ̀ hàn listing èbù ìka tẹ́ ń gbìn àwọn ọmọ yẹn á jẹ níbẹ̀ ó lè pẹ́ ó lè yá òun á jẹ níbẹ̀ ẹ rántí ọjọ́ alẹ́ ìlérí ń sọ tiẹ̀ ọmọ Ádámọ̀ ẹ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yìí kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ ẹ ò sì fura. Alágbára lé ayé ṣòǹgbọ́ mi yé pálábá tẹ̀rí yẹn ó ti ló gbà sẹ́yìn nígbà tó wúlò fáyé láyé fi ń pè ní gò ní kété tó fọ́tán ló bá dọ̀ pálábá èyí táyé ń sá fún torí pò ń bẹ ní lẹ́sẹ̀ ipò ayé tó wà yìí ó jẹ́ lọ tẹ̀ jẹ́jẹ́ torí ọjọ́ alẹ́ kó má bá kàdámọ̀ ọmọ Ádámọ̀ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yìí kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ ò sì fura. Onípò ilé ayé ẹ̀tẹ́ ti gbọ́ tẹ̀múlé ayé kankan bíi wípé ò ní kúrò ọmọọṣẹ́ yín èní àdọ̀gá lọ́la ẹ̀yin tẹ́ ti dọ̀gá ẹ ò dẹni dọ́lọ́run àsìkò tẹ́ ń lò yìí ẹ jẹ́ lọ lò proper torí ọjọ́ alẹ́ kẹ́ lọ yí wà padà ọmọ Ádámọ̀ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yìí kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ ò sì fura. Àìsí la wá ẹ̀dá ká tó wáyé o àìsí la ó padà tọ́jọ́ bá ti pé tẹ̀mí bá ń bẹ lára ẹ̀ kò ṣayé jẹ́jẹ́ o kò rántí ọjọ́ tó sùn o tó ní jímọ̀ o ọmọ Ádámọ̀ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yìí kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ ò sì fura. Ikú ni ó gbẹ̀yìn ayé gbogbo wa o mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n mo fẹ́ kọ́lé ńlá àtolówó ilé ayé o àti tàlíkà sáré sánilé ìgbẹ̀yìn gbogbo wa kẹwàá ń bẹ níbẹ̀ fẹ́ni tó hùwà rẹ̀ ìyà ń bẹ níbẹ̀ fẹ́ni tó hùwà bí bó ṣe rere bó bá ṣe kà wá gbàdájọ́ rẹ̀ ọmọ Ádámọ̀ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura pàṣọ ayé tó wọ̀ yìí kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ ò sì fura. Ọmọ Ádámọ̀ ò sì fura o ọmọ Ádámọ̀ ò sì fura
báṣọ ayé tó wọ̀ yìí kò ní pẹ́ dà kísà ọmọ Ádámọ̀ o.